ẹ kú ọmọ gbogbo àwọn nílé lóko nílùú èyìnbó nílọrin làbújá ní gbogbo ibikíbi lọ́mọ àwọn àpátápátá abẹ́yìn ọ̀rọ̀ déjú ìbá ẹ òun lẹ́mú yẹ̀bọ́n lọ́rùn mú jáde ẹ mọ̀ pa á déjú ìbá ẹ ní ọ̀sán yìí ní ọ̀nà ìdọ̀fin wòlíì ọmọ ti dọ̀fin mọ́ bọ̀ òun ọmọ kàndé ọmọdélé bled gbé dáhùn lọ́nà ro ìpẹ́rẹ́. ẹ jẹ́ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta Yorùbá lọ́lọ́ tọ́bọ̀ tí wọ́n ní bọ́ bá ti ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ̀ ní ẹ̀kọ́ àti làkìrà ẹni àkàndá àsáwọ̀ pẹ́ lóko bẹ́ẹ̀ rí bí ọba nídìí obìnrin kì í jẹ́ kú mólú mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire pẹ́ kú déédéé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbóhùn mi àánú Olódùmarè ò ní fi yín lẹ̀ o ò ní fi wá lẹ̀ o ò ní fi mí lẹ̀ o láṣẹ Èdùmàrè ire gbogbo kó máa rọ̀ sílé wa sẹ́ẹ̀dẹ̀ wa à ń sún mọ́dún ọdún sún mọ́ wa a ní fọ̀fọ̀ sọdún a ní fàìsàn sọdún a ní fìbànújẹ́ sọdún lágbára Ọlọ́run ń tá fi sọdún tọ́dún ó fi dùn tí ó yí lárinrin tọkàn wa ó fi balẹ̀ tínú ó fi dùn táyọ̀ ó fi kún jọjọ tá a fi ní ọpẹ́ olórí àdá tán lọ́wọ́ Olódùmarè ọba tó pa wá mọ́ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 tó yìí jẹ́ pé bí eré bí àwàdà láti January ọ̀hún ibi ń ṣẹlẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ lẹ́yìn àjálù lóríṣiríṣi ìkọlù lóníranran ìjàmbá lọ́nàkọnà ewu ilé ewu òde ewu ẹsẹ̀ kúkú ewu ọ̀nà jíjìn Ọlọ́run ọba ò jẹ́ kíkọ̀ kan nú ẹ̀ kọ́sọ̀ ọkàn wa ilé tọ́sọ̀ ọkàn wa Ọlọ́run ò jẹ́ ó pa wá lára èyí tó bá pa wá lára Ọlọ́run ò jẹ́ ó pa ẹ̀mí wa lára tó fi jẹ́ wípé Áfíríkà wa máwọn alààyè ọkàn tí mí ti ń sẹ̀mí tó gbé apá tó ṣe gbé tó gbẹ̀sẹ̀ tó ṣe rìn tó lanu tó lè sọ̀rọ̀ tó lajú tó lè fi ríran ọpẹ́ wa ó yẹ kó pọ̀ sọ́wọ́ Olódùmarè torí pé ọpẹ́ àìní nìkan ńlá kì í máa ń dú lọ́pọ̀ gbà wọn bá ronú pé ṣé bó ṣe ká wà lélẹ̀ ẹ̀já rántí àwọn tí wọ́n jọ bí wa o ẹ̀já rántí àwọn tá a jọ dàgbà ẹ̀já rántí àwọn tá a jọ kí happy new year ṣùgbọ́n tí wọn ò láǹfààní àti wà láyé mọ́ èmi àtẹ̀yìn gàkà sọ kejìlá láyọ̀ àtàláfíà ọpẹ́ ẹ̀yìn ògo ọtọ́ sẹ́nu wa bí ó ti ẹ̀jù kéńkélé lọ ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè bàbá tí wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ẹ̀já dúpẹ́ lọ́wọ́ ara wa pé a tún la oṣù kọkànlá já láyọ̀ àtàláfíà mi wa tọ́ lájá náà ni ó la oṣù kejìlá yìí já pẹ̀lú ògo Ọlọ́run a la 2025 já a sì 2026 àti ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè ìpẹ́ láyé láàyè àti láàyè rere mo kí gbogbo yín káàbọ̀ sí àkọ́tún ètò mi àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ̀já wà ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí kìí sábà ṣe ń tọ́pọ̀ púpọ̀ ń tá a ti ń sọ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ ń ti wá bígi ọba dòbí ọ̀rọ̀ ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ níwọ̀ oòrùn gúúsù orílẹ̀‐èdè yìí tá a máa ń pè nílẹ̀ káàárọ̀ òjíire ọmọ òtù òjíire bí ní ìpínlẹ̀ Kwara òun náà ni àwọn ìkọlù kan ti ń wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ bá gbàgbé láàrin Kogi mọ́ Kwara àwọn ìjọba ìbílẹ̀ tó jẹ́ tèkìtì nípínlẹ̀ Kwara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà làwọn ìjínigbé ti ń ṣẹlẹ̀ ìfẹ̀mí èèyàn ṣòfò ti ń ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ìlú Gbómìnà àbí àwọn èèyàn ilẹ̀ Gbómìnà àwọn náà ni wọ́n ké gbàjarè síta ṣe gbanigbani là á ságbà kó gbani bí nǹkan bá dojúrú tó dẹsẹ̀ rú bí ẹsẹ̀ télọ̀ ó lẹ́ni tí tá a pè ń bẹ̀yìn àgbàlẹ́ ní ẹtu ní túmọ̀ nù gbó ẹ̀ lóṣùṣù ọwọ̀ ní túmọ̀ alédè ẹ̀ lóòyà ní túnú obìnrin yà pé abiyamọ ò ní fún gbàjámọ́ ọmọ rẹ̀ kọ́ mọ́ tu ẹni tán bá dirú diyọ̀ lọ́jà ara àlẹ́ ní tu gbogbo ọ̀rọ̀ tí bá ń do akèrègbè odò ni ó tu fún ọ̀rọ̀ tí ń dùn wá la fi ń lọ ẹ̀yìn àgbààgbà ọ̀rọ̀ tí ń dùn àgbààgbà wọn fi ń lọ jọba lọ́pọ̀ ọgbà ńlẹ̀mí Àkàndá ọ̀rọ̀ Awíkonko ti jáde láti wá sọ̀rọ̀ lórí ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ńlẹ̀ káàárọ̀ òjíire wípé
ọgbọ́n la fi pẹ́ mọ́ ńlọrọ̀ yìí, àyàgbàǹgbà la fi péjọ ni, pẹ̀lẹ́kùtù la fi roko òde ọ̀pẹ. Ìdí ni pé lọ́pọ̀ ọgbà ariwo ìjọba làwọn èèyàn ń pa. Tẹ́ bá wò lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara, a ti sọ̀rọ̀ ńbẹ̀. Èmi ọ̀kan fi gbogbo ara fẹ́ràn kéèyàn mọ tẹnumọ́ ọ̀rọ̀ púpọ̀ jù, pàápàá jù lọ lórí tọ́pìkì kan ṣoṣo. Ṣùgbọ́n ẹnìkan ló pè mí ń jà lónìí. N tó ń tọ́ fi pè mí ń jà n ló fẹ́ mú mi láti sọ̀rọ̀ sí fọ́nrán tí mo mú wá yìí. Kí ló onítọ̀ ń sọ? Onítọ̀ ń sọ pé oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ lọ́tún àtòsì, ìjínigbé, ìkọluni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n ní Mr. Awikonko ẹ kàn tí ẹ dákẹ́, ẹ wí nǹkan kan. Sọ wá yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn náà wọ́n wá parí ọ̀rọ̀. Wọ́n wá lóye yí àwọn lóòótọ́ pé mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sẹ́yìn. Mo ti tàwọn èèyàn lólobó. Mo ti tàwọn èèyàn jí. Ṣùgbọ́n ṣé mo mọ̀ pé ìran káàárọ̀ oòjíire ọjọ́ àjò láàárẹ̀ kánná, bí nǹkan ọ̀bá tí ìfẹ́ bọ́ sórí a kì í gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Inú mi dùn fún gbólóhùn yẹn wípé at least ẹ̀yin gan mọ̀ wípé mo ti gbìyànjú lórí ọ̀rọ̀ káàárọ̀ oòjíire bí. Ṣùgbọ́n ẹ̀kẹ́ tálíkà kì í tólẹ̀ láàárọ̀, òdì lálẹ́ kó tó tólẹ̀. Ọ̀rọ̀ àgbàsìrè bí ọ̀tá egun, èyí kókóró níta ó lè má ṣe lálọ àmọ́ ṣe lábọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Eléyìí ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn ní padà wá ń jẹ́ jáde lónìí. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tí mo mú wá ń gbà náà lọ̀nà àbáyọ kan ṣoṣo tó lè kó ayọ̀ nínú wàhálà tí ń ta àkóra wa sí. Lóòótọ́ kò wá bẹ́ẹ̀. Aláàfẹ́ fẹ́yàwó aṣòpá, àfẹ́ báyàwó aṣòpá dàpọ̀. Báṣòpá bá tolúwa rẹ̀ ní nǹkan papọ̀ ńkọ́, èyàn ti wá ṣe léèsí. Ó túmọ̀ sí pé òrèjò ń sá ejò ń sá. N tí ó ṣẹlẹ̀ sí ni, àwọn tí ó kọlu ni, àwọn náà ń múra ni. Wọn ò lẹ́mìí méjì, bẹ́ẹ̀mi wọ́n bá bọ́, ó bọ́ náà nu. Ṣùgbọ́n torí pé ànùmọ́dárò làwọn síbi oníke, bẹ́ẹ̀mi wọ́n bá bọ́, kò lẹ́ni tí ó béèrè wọn, kò sẹ́ni tí ń wá wọn, wọn ò fẹ́ nìkan kan bì kan tí ó kò sẹ́yìn kankan tí ó béèrè láríjà wọn. Yàtọ̀ sí àwa tó jẹ́ wípé aléwé, alégbò, a ní ẹ̀kàn. Ìyẹn túmọ̀ sí pé a ní ìyá, a ní bàbá, àtúmọ̀ lánàá, àmọ́ lẹ́gbọ́n, àmọ́ lábúrò, àmọ́ lábúrò ìyàwó, àmọ́ lẹ́gbọ́n ìyàwó, àmọ́ lẹ́gbọ́n ìyá ìyàwó, àmọ́ lábúrò ìyá ìyàwó, àmọ́ lẹ́gbọ́n bàbá ọkọ, àmọ́ lábúrò bàbá ọkọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yẹn túmọ̀ sí pé a ta ẹ̀kàn káàkiri. Aléèyàn tí ó béèrè wa bí wọn ò bá rí wa láàrin jọ́ mi, ó tó jọ́ mẹ́ta mo ti bóun lágbájá o, ó tó jọ́ mẹ́ta mo ti kófìrí ìtàmẹ̀dùn. Ìdí tí tọ̀dọ̀ wa fi yàtọ̀ nìyẹn. Àwọn ará Àgbómìnà náà wá kóra wọn jọ láwọn ìlú kan. Ṣé ẹ gbàgbé kí làwọn àmọ̀ràn tí mo mú wá ń jò ní? Ó ní pé díẹ̀ ní tàlàbà nú apẹ́ ẹdun o. Gbogbo àtàmọ̀ sunkún táàmọ̀ pariwo gómìnà. Bàbá tó bá mi sọ̀rọ̀, bàbá tó sọ̀rọ̀ yìí, wọ́n á sọ gbólóhùn kan wípé Ọọ̀ni tilé Ifẹ̀ pé wọn ò gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ Sùmọ̀mí tí ń lọ àbí nǹkan kan. Mo ti sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn lọ́pọ̀ ọgbà, ṣùgbọ́n mi ò nílò láti tún sọ fẹ́ni tó sọ̀rọ̀ yìí. Mo nígbàgbọ́ pé àwọn náà owó ètò yìí wọn ó sì gbọ́ ń bẹ̀. Àwọn àṣìṣe kan ń bẹ tá a máa ń ṣe. Àṣìṣe tá à ń ṣe ni pé ká ní gbàgbọ́ pé lásìkò tá a wà yìí, ní millennium tá a wà yìí, ní era tá a wà yìí, ní dispensation tá a wà yìí, pé ọba ní yóò bá wa ṣẹ́gun ìgbésùnmọ̀mí. Bí misplaced priority níbi ìgbà tó jẹ́ pé èèyàn mú òótọ́ ọ̀rọ̀, èèyàn mojú ọ̀nà, èèyàn wá ń yà sínú igbó ni. Kò sí nǹkan tó kan Ọọ̀ni tilé Ifẹ̀ lórí ọ̀rọ̀ security. Kò sí nǹkan tó kan ẹni ọba lórí ọ̀rọ̀ security. Torí pé agbára àti àṣẹ ò sí lọ́wọ́ ọba kankan. Bọ́ bá káwọn ọdẹ ìlú tán bá bọ́ nú igbó, tí nǹkan bá ṣẹlẹ̀ nú igbó, táwọn bá sọ pé àwọn tó lọ nú igbó ọ̀tọ̀ ni tán bá lọ ńkọ́, tán bá níta lọ́rùn wọn, tán bá lọ bá. Ṣé ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọba ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n nísìnyí? Ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ń forú náà ń fi nǹkan tí ò nídìí náà fi ń lọ̀ wọ́n, náà fi ń ró mọ́ wọn lásọ lórí ìtàkùn ayélujára káàkiri. Having said that, gómìnà tó jẹ́
chief security officer nínú ìpínlẹ̀ kan òun náà ló ní ẹ̀tọ́ àti agbára lórí ètò ààbò nínú ìpínlẹ̀ tí ń ṣe gómìnà lé lórí. Having said that, ṣé gbàgbé Yorùbá wà nínú àwọn ọ̀jọ̀gbọ́n tí ń bẹ káàkiri àgbáyé. Yorùbá ní ààbò ara ẹni ńláàbò ìlú. Ẹ gbádùn mi, ààbò ara ẹni ńláàbò ìlú. Láwọn àkókò kan sẹ́yìn táwọn ìsọ́bẹ̀rẹ̀ ọmọ kéékèèké máa ń jáde káàkiri tí wọ́n máa ń fọ́lé láwọn ìlú kan, kì í ṣe ilé olówó nìkan wọ́n máa ń yà, wọ́n máa ń ya ilé tálíkà náà. Bó bá jẹ́ fóònù lásán wọn ò rí gbà ń bẹ̀ wọ́n á máa yá bẹ̀. Bó bá jó oúnjẹ wọn lásán wọn ò rí kó ń bẹ̀ wọ́n á máa yá bẹ̀. Àwọn tí láyé ìgbà tá a máa ń fi pákó ṣe ilẹ̀kùn ẹnu ọ̀nà lé, wọn ò fi kú mọ́ já, wọ́n lè fọmọ odó já, wọ́n lẹ fìpá já bí ó bá strong dáadáa. Kí wọ́n tó wá já ni wọ́n ti pẹ̀yìn tẹ̀ ń bẹ́nu lé pé ẹ sílẹ̀kùn lé yín o. Tá a bá yí já ẹ jẹ ìyàtọ̀ pọ̀ o. So láyé ìgbà náà bó la ṣe máa ń dẹ́kun wọn ò ní pé ládùúgbò tí wọ́n bá máa ń wọ̀, àwa tá a jẹ́ géńdé ìgìrì pákùnrin ń bẹ̀ tàbá gbogbo àwa tá a jẹ́ baálé ń bẹ̀ la máa ń ṣe fìjìláńtì fúnra wa o. Fìjìláńtì ìgbà náà kò tí ì di eléyìí téèyàn ń gbà nísìn tàbí tí wọ́n fi sọ́lé nísìn tàbí tí wọ́n ń gbowó oṣù. Láyé ìgbà náà àwa gangan ni fìjìláńtì. Bóyá ọkùnrin mẹ́wàá lónìí ni wọ́n sọ de lónìí àbí lọ́sẹ̀ yìí, wọ́n bá dọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn mẹ́wàá míì ó tún gbà á, wọ́n bá dọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn mẹ́wàá míì ó tún gbà á. Ìṣùpọ̀ ìṣiṣẹ́ papọ̀ wa kì í jẹ́ kí ẹnìkankan kó láǹfààní láti kọlù wá, kì í jẹ́ kí olè ọjà mọ́. Àwọn olè tó bá fẹ́ jà ń gbà tán bá ti rí náà torchlight yẹ́yẹ́yẹ́, wọ́n ó ti mọ̀ wípé omi tó bá mọ níwọ̀n láàárẹ̀ lásì. Ìyẹn jẹ́ ìmọ̀ràn àkọ́kọ́ tí mo kọ́kọ́ gba àwọn èèyàn, tí mo kọ́kọ́ gba ilẹ̀ Yorùbá nígbà tí ìgbésùmọ̀mí kọ́kọ́ bẹ̀rẹ̀, tí ìjínigbé kọ́kọ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Tọ́ wọn láwọn tó wá látòkè Ọya, àwọn ni wọ́n ń jí wa gbé tán béèrè ransom. A lè fẹ́rù ẹ̀ kú. Ní tí mo sọ́ngbà náà ni wípé bàbá fẹ́ kíkí ní ọ̀dẹ́kun ìlú jìlú ńlá mọ̀ jáde láti sọ́ra wa o. Ìlú jìlú ńlá jọ kóra wa papọ̀, lájọ fọ́ inú igbó tí ń bẹ ní àyíká ọ̀dọ̀ wa. Torí pé àwọn tán ń jí èèyàn gbé inú igbó wọn ń jí wọn gbé lọ. Lára àwọn tán ti jí gbé bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ wọn, wọ́n lè sọ pé odidi wákàtí 8 làwọn fi rìn nínú igbó. Wọ́n lè sọ pé odidi ọjọ́ 3 làwọn fi rìn nínú igbó. Tá bá wá wò dáadáa láwà sọ pé bóò ní gbó ọ̀hún ṣe wá pọ̀ tó téèyàn rìnrìn ọjọ́ 3 ń bẹ̀ tí wọn ò sì bẹ́ẹ̀ nìkan kan pàdé débi tí wọ́n challenge wọn pé àwọn tẹ́ ń kó lọ ìmùlẹ̀ ń kó wọn lọ. Ó túmọ̀ sí pé igbó pọ̀ láwọn ibì kan, gbígbó ṣe wá pọ̀ ń bẹ̀ tó àwọn ìlú tó wà láyìíká ibẹ̀ wọ́n mọ gbó tó wà lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń kọ́ lù wá, àwọn ti mọ̀ wípé inú igbó yìí ẹ̀ kì í débẹ̀, ẹ̀ kì í nábẹ̀, ẹ̀ kì í lọ síbẹ̀, ẹ̀ kì í ṣe nǹkan kan bẹ̀ lóòrèkóòrè. Tẹ́ ẹ bá sì wà ń lọ bí ó lè èèyàn péréte tí ń lọ bẹ̀. Lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń lọ sóko tí wọ́n ti jí gbé láìmọye ìgbà. Díẹ̀ nínú wọn ni wọ́n rí ni, ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tí wọ́n ti nù tán ti rá sínú igbó ń bẹ̀. Kọ́lọ́ ń ṣàánú wa, kọ́lọ́ nínú ìṣọ́ ẹ̀ kó mọ̀ fìṣọ́ ẹ̀ sọ wa. Àwọn ará gómìnà wá jáde, ẹ já wo fọ́nrán tí wọ́n fi ta. Tá a bá wo fọ́nrán ọ̀hún tán kí wọ́n aṣọ gbólóǹbí 2 mẹ́ta lé lórí. Àánú Olódùmarè ò ní fi wálẹ̀ o, ibi ò ní ṣẹlẹ̀ sí wa o, wọn ò ní jí wa gbé o, wọn ò ní jí wa gbé, wọn ò ní kọlù wa o. A ní rí dààmú dààbò, àwọn èèyàn yìí wà nínú dààmú dààbò. Obìnrin ò lè jáde, ọmọdé ò lè jáde, gbígbà tálàáfíà bá wà lọ́mọ ń lọ léèwé. Àwọn baálé ilé gan nu àìsùn nínú àìwo wọn wà. Kọ́lọ́run ṣàánú wa. Ẹ já wo fọ́nrán yìí tí n bá padà dé wọn tẹ̀síwájú. Ẹ ṣé pọ̀. Ẹ kú ọmọ gbogbo àwọn nílé lóko nílùú èyìnbó nílọrin làbújá ní gbogbo ibikíbi lọ́mọ àwọn àpátápátá. Abẹ́yìn ọ̀rọ̀ déjú ìbá ẹ. Òun lẹ́mú yẹ̀bọ́ lọ́rùn múná mú jáde ẹ mọ̀ pa déjú ìbá ẹ. Ní ọ̀sán yìí ní ọ̀nà ìdọ̀fin wòlíì ọmọ ti dọ̀fin mọ́bọ̀ òun ọmọ Kàndé ọmọdélé bled gbé dáhùn lọ́nà ro ìbọn rẹ̀ yìí sí wọn lójú ọ̀nà erí kó wọn yọ ẹ̀délé tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ rẹ̀ bá délé kọ́lọ́n kí ṣó wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo gbogbo wa bá lè jòkó lẹ̀ ní omijú ọ̀nà gbogbo wa jòkó dé báyìí láàmú ṣọ́ọ̀lẹ̀
ẹ dákun ẹ torí Ọlọ́run ìrànlọ́wọ́ kú gbogbo ní bá ṣe tọ́rọ́kọ́ bọ̀ ní kọ́ wá bá ní kẹ́mú ràn án lọ́wọ́ ní nǹkan kan náà lé àti pé àájàrin o àtẹ àníjà lágbára Ọlọ́run àmọ́ ẹ ràn án lọ́wọ́ bá ṣe pé kẹ́ yọjú sílé náà ni ẹ yọjú sílé kẹ́ wò á wò kẹ́ wo bí láà bá dé báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ yọjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ mẹ́rìtì àmọ́ bí láàdé dúró báyìí akọjá mẹ́rìtì o ẹ ṣàánú ẹ yọjú ẹ wò ẹ ṣèbẹ̀wò sí ha ogúnmọ̀ tí bẹ́ẹ̀ bá dé gbòòrò báyìí ìwọ̀n tóbìnrin tọkùnrin náà gbòòrò rẹ̀ alẹ́ ṣe tìtìtì ìwọ̀n ọmọ kẹ́ wẹ́wẹ́wẹ́ àti ìyànmọ́ lẹ́yìn báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àlè jáde sílé àlè jáde síta kèsókò oko lílọ náà èsì oúnjẹ èsì gbogbo oníṣẹ́ lẹ́bà ń pẹ́ wúlò fún wa nílé ẹ ràn án lọ́wọ́ ẹ ṣàánú ẹ gbé èkó wa ẹ torí Ọlọ́run ẹ wò á wò báyìí o ẹ wò á gbogbo wọn. ọjọ́ àkíní o ní tilé tó kó o ní ọmọ àwọn ìgbóhùn ìlú àwọn ènìyàn bàjẹ́ o ogun ẹni kó wa ní ìlú bàbá o amógun ti dé o gbogbo yìí lákòsọ́wọ́ ọkàn ìbàlẹ̀ lè rí ìyí ẹ̀pàrà ní ọ̀wà lọ́wọ́ olómi lẹ́yọ̀ kan olómi ní méjì lọ́wọ́ kẹ̀dún fèsì èké o nígbà lọ́yẹ̀ tí ìṣẹ́kẹ́ owó rẹ̀ ké o wá ibi ní gbogbo ọmọ àwọn wà lápapọ̀ ní tilé lóko láti gbogbo ẹgbẹ́ ìṣàánú alẹ́rí oníwàálẹ̀ yìí o kẹ́kẹ́jà wọ yìí kájà ní bàtì lọ́wọ́ o torí ọjọ́ ọ̀la ọmọ wẹ́wẹ́ níwà nígboro lábáyọ bí sásí ẹyẹ ọ̀ndarígbó ọmọ kékèké àmọ́ tí ọmọ náà lẹ́mọ̀ yẹn nísìnyí ọ̀nà ìdọ̀fin alámọ́jọ́ ọlọ́wọ́lọ́wọ́ báyìí o ayé ẹ̀tí náà gbẹ̀dẹ́rì olú àwọn ènìyàn bàjẹ́ o ẹjọ́ àti dójú o ànídìí bá ti rí o pẹ̀lú sọpọ́ọ̀tì lẹ́dí kan. ẹ dákun gbogbo ọmọ ìlú àwọn àmọ́bẹ̀yìn mọ̀ rí o bẹ́ẹ̀ ṣe rí mi ní mo jáde ọlọ́pẹ́ mi náà jóbèrè lára wọn ni o ẹ ràn án lọ́wọ́ o ẹ dákun o ìwọ̀n ọmọ ráwà náà lé ọ̀tí àgbàlagbà o ẹ nísinsìnyí ogún ti fẹ́ kó ẹ dákun o ẹ jọ̀ọ́ o. adójú yìí o tọ. a ti gbọ́ báyìí a ti gbọ́ o tọ̀ Ọlọ́run á ṣàánú wa o ohun tó lùkùlùkù bá ní ẹjọ́ ẹja múṣèrànlọ́wọ́ o a ti dójú yìí o iná gbòòrò àwọn rárá báyìí dábàá kíyèsí gbogbo wọn ọ̀dọ́ dúró ìwọ̀n ọ̀dẹ́ dúró ìyàn kan ti wọgbó tọ̀ Ọlọ́run yóò ṣàánú wa o tọ̀ ogun èní kó wa o ìyàn kan wà náà gbó báyìí lẹ́yìn dé ìyàn kan mọ́ ṣọ́ọ̀lù ìyàn kan lọ náà gbó tọ̀ Ọlọ́run yóò ṣàánú wa. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ pẹ̀lú ìyàwó ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ má kà lálálẹ́ ẹ má kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fòjò ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive
ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777. Ẹ bá wà l'Amẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Acvipro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Silver Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Acvipro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talé tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé iléeṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Acvipro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tẹ́mi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Acvipro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crop. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Acvipro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Acvipro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. ẹ káàbọ̀ padà. Mo nígbàgbọ́ pé ẹ rí fídíò yẹn dáadáa tí àwọn èèyàn lù gómìnà tí wọ́n ṣe
nínú àlàyé tán ṣe kalẹ̀ wọ́n pe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tá a jọ mọ káàárọ̀ oòjíire bí pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ra gbogbo ẹ̀yin ọmọ Ìgbómìnà pàápàá ìdénigbé oníkangun lónìkangun ntọ́ bá jẹ́ tẹni lọ́kàngún sí ni ilé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ so gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá ṣẹ́gi ọlà fún ní Gómìnà àwọn èèyàn yìí ń pè yìí sí àkíyèsí ńlá wọ́n dẹ̀ ń pè wọ́n ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ yín kí lè yín ọmọ di tàjèjì àwọn tó di lému lélẹ́yìí o àwọn tó di lému yẹn ẹ jẹ́ ká encourage wọn ọ̀pá tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀pá ọ̀kẹ́rẹ́ ni ọ̀pá tá a yìn tá a pọ̀ kẹ́rẹ́ ni àbí ṣe bẹ́ẹ̀ yín náà rí ọ̀pá ọ̀kẹ́rẹ́ ní ń bẹ lọ́wọ́ wọn ẹ̀ ń bá ní bárẹ́ nínú wọn só ní àkàrà tí ó kò sínú bárẹ́ wọn láwọn kan bọ́ yá àkàrà kan àbákàrà méjì ní ń bẹ lọ́wọ́ wọn àwọn tí dẹ̀ ń jí wọn gbé àwọn tí ń kọ́ lù wọ́n yìí àwọn yẹn máa spray ní bí ìgbà téèyàn bá ń spray starch bí ìgbà téèyàn bá ń spray oògùn ẹ̀fọn téèyàn kàn ń fin báyìí wọ́n kàn máa fin lọ́n tí wọ́n ní so wọ́n nílò ìrànlọ́wọ́ yín o kò wá ọ̀rọ̀ yẹn wá bọ́ sórí ọmọ Ìgbómìnà nìkan gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire bí tó jẹ́ pé lórí social media àwa náà mọ̀ sí ìyá kọ́ ló ń kó wọn yọ o kọ́ làwọn làwọn ń bẹ o ẹjẹ́ á ṣọ́ra o ẹjẹ́ á múra o kọ́mọ́dọ́dọ̀ wá o ibi títí bẹ̀rẹ̀ lélẹ́yìí àwọn tó kàn tó lè padà fi wá kàn wá ẹjẹ́ àìtì dẹ́kun ẹ̀ látọ̀dọ̀ wọn Yorùbá ní bàbá sá lọ nílùú ó yẹ ká mọ̀ tí ń lé ni ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé wọ́n lágbá ní akíkanjú láti dúró ń pé wọ́n ń bùyẹ̀ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kúrò ò tí ì pé àwọn ó fàyà ran àwọn ó fẹ̀mí di àwọn ó forí là á wọ́n bá wá fẹ́ fira wọn lẹ̀ ẹ̀mọ́jà gbàgbé wípé ẹnìkan kò lè dá ṣe o akíkanjú kan ò lè dógun sẹ́ o bí ó bá sá látìlẹ́yìn fún o akíkanjú làwọn ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jẹ́ alátìlẹ́yìn fún wọn wọ́n ń pè yín fún ìrànlọ́wọ́ wọ́n wá ní ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ owó lásán o bó bá jẹ mọ́kẹ́yìn náà yọjú lé bóyá arọ́ làwọn ń pa bóyá àwọn ò tiẹ̀ mọ nǹkan táwọn ń ṣe bóyá ṣe làwọn ń tàn yín ẹ̀yin náà wálé kẹ́ wá fojú yín rí so ọ̀rọ̀ jẹ́ bó ṣe jẹ́ o gbogbo ẹ̀yin ọmọ Ìgbómìnà gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí àákòrè tá a gbàgbé propaganda àákòrè tá a gbàgbé ọ̀rọ̀ òṣèlú àákòrè tá a gbàgbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ọ̀rẹ́ mi ńlágbájá ọ̀tá mi ń ta mẹ̀dùn kò lè gbé adébì kankan o ẹ jẹ́ gbogbo wọ́n panupọ̀ ká fọwọ́sowọ́pọ̀ lẹ́ẹ̀kan yìí ká lè foko mi ká lè kọ́ mọ́ foko mi dáná ká lè fẹnu wa kọ́ mí jẹ́ kòrónú ní ó ń dò yìí ká ni káwọn èèyàn kí wọ́n tó ṣe wa mọ́ àánú Olódùmarè ò ní fi wálẹ̀ o etí ìgbọ́ àtàyà àgbàṣe Ọlọ́run ó fún wa o ẹ já dìde ìrànlọ́wọ́ sí wọn lọ́tún àtòsí Ọlọ́run yóò ràn gbogbo wa lọ́wọ́ àkàndọ̀rọ̀ àkókò wọn dàgbére tí kúkọ́ tàrùn kọ́ àtúnpadà láǹfààní àti tún pàdé títí ìgbà náà like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹja sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàárọ̀ oòjíire ò ní wọ̀ mí o orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ oòjíire ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwàṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.